ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. kí wá pé a kó àbọ̀ sí àkọ́tún ètò agbára tí ó ń wáyé láti Seed of Life Television ní Odò Ọ̀nà ní ìlú Ìbàdàn lórílẹ̀‐èdè Nàìjíríà. Orúkọ mi ni Yusuf David, olùṣọ́-àgùntàn Kenaland Baptist Church. Mo ń gbẹnu sọ fún Seed of Life Television bákan náà. Mo kí wa wípé a kú dédé àsìkò yìí lọ́dẹ̀dẹ̀ aláyọ̀ tí ẹ ti ń wò wá yìí. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di wọn ànáwọ́ sí. Àkọ́tún ètò tí a pè ní oore ọ̀fẹ́ fún títọ́jọ́ ti tòní. Oore ọ̀fẹ́ fún títọ́jọ́ tòní. Àkòrí tó wà níwájú mi lè ní ó sọ nípa dídáhùn sí àwọn àkókò ìdádúró. Dídáhùn sí àwọn àkókò ìdádúró. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ayérayé Ọlọ́run ìyanu, a dúpẹ́, a yìn lógo, ẹ gba ọpẹ́ wa. Nítorí pé ẹ mú wa rí ìmọ́lẹ̀ ọjọ́ èní, ògo ni forúkọ yín lókè ọ̀run. A tún ti dé, a fẹ́ gbọ́rọ̀ yín, Olúwa bá wa sọ̀rọ̀. Látorí ìtẹ́ níbi tí ọ̀rọ̀ yín ti ń sun jáde, ẹ jẹ́ kó sun jáde fún wa lónìí. Ẹ jẹ́ kó yé wa, ẹ jẹ́ kó yé wa, ẹ ràn wá lọ́wọ́ Ọlọ́run. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Níwájú mi lónìí, ọ̀rọ̀ Ọlọ́run tí a ó kà, ó wà nínú ìwé Dáfídì, Psalm 42. Máa ka ẹsẹ̀ 4 sí 5 fún wa. Nígbà tí ẹsẹ̀ 5 yóò dúró fún wa gẹ́gẹ́ bí ẹsẹ̀ wúrà. Ẹ má gbàgbé àkórí o, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa. Dídáhùn sí àwọn àkókò ìdádúró. Dídáhùn sí àwọn àkókò ìdádúró. Ẹ jẹ́ ká jọ ka ọ̀rọ̀ Ọlọ́run yìí papọ̀ bí Bíbélì bá wà lọ́wọ́ yín nítòsí bẹ́yẹn. Ẹsẹ̀ 4, Psalm 42 ẹsẹ̀ 4 sọ wípé, nígbà tí mo bá rántí nǹkan wọ̀nyí, èmi tú ọkàn mi jáde nínú mi. Èmi ti bá ọ̀pọ̀ ìjọ ènìyàn lọ. Èmi bá wọn lọ sí ilé Ọlọ́run pẹ̀lú ohun ayọ̀, ohun ìyìn, pẹ̀lú ọ̀pọ̀ ènìyàn tí ń pa ọjọ́ mímọ́ mọ́. Èéṣe tí orí rẹ fi tẹ̀ ba? Èéṣe tí orí rẹ fi tẹ̀ ba, ìwọ ọkàn mi? Èéṣe tí ara rẹ kò fi lélẹ̀ nínú mi? Ìwọ ṣe ìrètí ní ti Ọlọ́run, nítorí èmi ò sáà máa yìn ín síbẹ̀ fún ìrànlọ́wọ́ ojú rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run fún wa ní àkókò yìí. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run eléyìí tó ń sọ nípa ìgbé ayé arákùnrin kan tí a mọ̀ sí Dáfídì. A kọ ìwé yìí ní àkókò kan tí ó dàbí ẹni pé ọ̀run sé tàbí nǹkan dá dúró, ó dúró sí fún Dáfídì. Praise the Lord. Mo lè pe àkórí ọ̀rọ̀ Ọlọ́run yìí gẹ́gẹ́ bí ohun tí mo lè pè ní pípòǹgbẹ fún Ọlọ́run tàbí àkókò dídúró níwájú Ọlọ́run nígbà tí kò rọrùn láti ṣe bẹ́ẹ̀. Ìyẹn ni wípé dídáhùn sí àkókò ìdádúró ó jẹ́ àkókò tí a ń retí àwọn nǹkan kan lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ní àkókò ìdádúró, ìyẹn ni pé ní àkókò tí ìrètí wa tó bá dàbí ẹni wípé ó fẹ́ pẹ́, tàbí ìdáhùn sí ìrètí wa, ìdáhùn sí ẹ̀bẹ̀ wa tó bá dàbí ẹni wípé ó fẹ́ mú ìlọ́jà yín lọ́wọ́. Òyìnbó pè nǹkan kan ní delay is not denial. Gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní fún ẹnìkan tó ń gbọ́ mi láì àkókò yìí wípé ìdádúró tó o níyẹn, ìdádúró tí ò ń là kọjá yẹn, lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì kó rí ọ̀nà àbáyọ. Gbọ́, ní àkókò ìdádúró à ń retí ìdáhùn, yẹn ni pé à ń retí àwọn nǹkan kan lọ́wọ́ rẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́. Àwọn nǹkan tí òun ṣe gẹ́gẹ́ bí onígbàgbọ́, ó pè fún kó o ṣe àwọn nǹkan kan ní àkókò tí a bá ní ìdádúró díẹ̀. Ẹ rí
bí a bá ń ṣíwò ìwé ètò tàbí a bá ń ṣe ètò lọ lórí móhùnmáwòrán a máa ń pe àkókò kan ní pé àkókò tí a lè sọ wípé bóyá a fẹ́ lọ tajà. Ìyẹn ni wípé a ó mẹ́nu dúró nírú àkókò yẹn. Kí ni ìdáhùn tiẹ̀ náà nígbà tí a ń dán ọ wò? Rí àkókò ìdádúró rẹ gẹ́gẹ́ bí àkókò ìdánwò. Now gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, dídáhùn ní àkókò yìí pè fún àwọn nǹkan wọ̀nyí. Kí làwọn nǹkan tí ó pè fún? Àkọ́kọ́ ni wípé ní ìdáhùn rẹ ní àkókò ìdádúró rẹ, ìdáhùn àkọ́kọ́ ni wípé kó o tẹra mọ́ ìpòǹgbẹ fún Ọlọ́run. Nǹkan àkọ́kọ́ nìyẹn o, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tòótọ́, gẹ́gẹ́ bí ẹni tó mọ ohun tó ń ṣe, gẹ́gẹ́ bí ẹni tí ó gbàgbọ́ nínú Ọlọ́run wípé ìdádúró tí òun ní kìí ṣe wípé à ń deny òun. Your delay is not denial. Number one, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa, ó máa tẹrẹ mọ́ ìpòǹgbẹ. Ẹ bá wo òye Dáfídì nígbà tó dé ẹsẹ̀ ìkẹwàá, ẹ jẹ́ ká lọ wo ẹsẹ̀ ìkẹwàá ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní bí ẹni pé idà nínú egungun mi lé ẹ̀gàn tí àwọn ọ̀tá mi ń gàn mí nígbà tí wọ́n wí fún mi lójoojúmọ́ pé Ọlọ́run rẹ̀ dà. Àkókò ìdádúró Dáfídì rèé. Kí ni ìdáhùn rẹ̀? Ó túbọ̀ ń pòǹgbẹ ẹgbẹ́ ẹsẹ̀ kọkànlá. Ó ní èéṣe tí orí rẹ̀ fi tẹ̀ bá ìwọ ọkàn rẹ̀. Ìyẹn ni wípé bí ìṣòro yẹn ṣe pọ̀ tó, bí ìpèníjà yẹn ṣe ga tó fún Dáfídì, ó ń sọ dájúdájú wípé Ọlọ́run ni Ọlọ́run yóò máa jẹ́. Ẹnìkan náà ń la nǹkan kan kọjá. O ti ń gbààwẹ̀, o ti ń ṣe ìṣòro, ṣùgbọ́n kò sí ọ̀nà àbáyọ. Rí bí àkókò ìdádúró. Má rí bí àkókò tí à ń fi ohun kan dùn ọ́ tàbí òmíràn. So má gbàgbé o, Dáfídì ń ṣe ìpòǹgbẹ fún Ọlọ́run. Ohun àkọ́kọ́ tí wọn náà máa ṣe gẹ́gẹ́ bí mo ṣe gbà nímọ̀ràn fún ọ ni wípé ó ní ìpòǹgbẹ láti máa nílò láti rí Ọlọ́run. Má jẹ́ kí àkókò tó o ní fún Ọlọ́run má jẹ́ kó dínkù. Ìfẹ́ rẹ sí Ọlọ́run má jẹ́ kó dínkù. Rí wípé ní àkókò yìí ò ń dáhùn nípa ṣíṣe ojúṣe rẹ. Ẹ̀kejì ni wípé o kò gbọdọ̀ jẹ́ kí ìfẹ́ rẹ sí Ọlọ́run kó dínkù. Lílọ sílé ìjọsìn, ṣíṣe ojúṣe rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run sí ará ilé rẹ, sí ìjọ rẹ. Ó ṣe ní láàánú pé lọ́pọ̀lọpọ̀ ń sìn ọ̀pọ̀lọpọ̀ tó bá ti ní ìpèníjà, wọ́n á fi ìjọ sílẹ̀, wọ́n á máa wá ọ̀nà àbáyọ mìíràn káàkiri, wọ́n á fi Ọlọ́run sílẹ̀. Gbọ́ ohun tí Bíbélì sọ, ó ní àwọn tí ó fi Ọlọ́run sílẹ̀ tó ń wá Ọlọ́run mìíràn káàkiri, ó ní ìbànújẹ́ wọn yóò máa pọ̀ sí ni. Àkókò ìdádúró, kí ni ìdáhùn rẹ? Àwọn ìdáhùn rẹ ni mò ń fún ọ yìí. Òǹgbẹ Ọlọ́run lákọ̀ọ́kọ́. Ẹ̀kejì ni wípé ìfẹ́ rẹ sí Ọlọ́run jẹ́ kó gbóná. Wà nípa ṣíṣe ojúṣe rẹ nílé ìjọsìn, ṣíṣe ojúṣe rẹ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọ lọ́nà tí ó ní òṣùwọ̀n tó dára. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì oko àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta. Ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú gbogbo. Ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6 àbọ̀. Sígbà wo? Sí aago 6 àbọ̀. Àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán báwọn. Ẹ̀kẹta gẹ́gẹ́ bí ìdáhùn ó ní pé a kò gbọ́dọ̀ wá ọ̀nà àbáyọ mìíràn gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ìdáhùn rẹ ní àkókò ìdádúró rẹ ó gbọ́dọ̀ dúró lójú ìlà tó wà. Ọ̀pọ̀lọpọ̀ lóde òní ni wọ́n ń wá ọ̀nà àbáyọ. Wọ́n ń wá bàbá yẹ̀mí wò káàkiri. Wọ́n ń wá ọ̀nà àbáyọ nígbà tí kò sí ọ̀nà àbáyọ. Níbi tí kò tiẹ̀ ti lè sí ọ̀nà àbáyọ. Bíbélì sọ pé Jésù Kristi ní ọ̀nà, òtítọ́ àti ìyè. Yẹn ni pé nínú Ọlọ́run nìkan ni ìyè gbé wà. Ní àkókò ìdádúró, kí ni ìdáhùn rẹ? Ṣé kìí ṣe pé ìfẹ́ rẹ fún Ọlọ́run ó ti ń tutù? Ṣé kìí ṣe pé ìpòǹgbẹ sí ìjọ Ọlọ́run ó ti ń tutù? Ṣé kìí ṣe pé ojúṣe rẹ sí Ọlọ́run ò rí ṣe mọ́? Nítorí kíni? Nítorí ìdádúró tí o ní. Ìdáhùn ìkẹrin nìyẹn o. Ní àkókò ìdádúró, a gbọ́dọ̀ lè máa gbàdúrà gidigidi kí ó bá lè fi ara hàn nínú ẹ̀mí àti ní ara. Bàbá ń wá ìfarahàn Ọlọ́run
ní àkókò ìdádúró tá à ń wá kí Ọlọ́run kó fara hàn wá tàbí tí à ń wá kí Ọlọ́run kó fi ìyanu rẹ̀ hàn nínú ayé wa ó túmọ̀ sí pé a gbọ́dọ̀ lè gbàdúrà kì í ṣe pé a kàn wá fẹ̀yìntì pé ní tí ó bá wáyé yóò wáyé náà ní jàre mo ti gbàdúrà bó bá jẹ́ wípé bí àná ṣe ń lọ sí Ṣílò kò lọ èyí tó lọ gbẹ̀yìn ni kí ló máa ń lọ ń ṣe ó lọ ń gbàdúrà náà ni kò dẹ̀rẹ́ lórúkọ Jésù ìdádúró tiẹ̀ náà lónìí kó rí ìdáhùn sí lórúkọ Jésù gbogbo ibi tá a ti ń dá ọdún nínú rere lónìí mo pa á láṣẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ó yá lọ tẹ̀síwájú láti wákàtí yìí lọ ohun gbogbo tó dá ọ dúró mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ bó o ṣe ń gbọ́ mi lónìí nínú ìdádúró rẹ ó yá gba ọ̀nà àbáyọ ohun kan mìíràn ni wípé onígbàgbọ́ tòótọ́ o ní láti ní àkókò ìdádúró rẹ o ní láti máa lọ síwájú nínú ẹ̀mí gẹ́gẹ́ bí onígbàgbọ́ má fà sẹ́yìn nígbà tí nǹkan bá ṣe kí ni o nígbà tí nǹkan bá dàbí ẹni wípé kò jọra wọn má sinmi tẹ̀síwájú bí ọ̀rọ̀ orin wa kan ní Kristẹni má ti ṣe kí ni o má ti wá sí ìsinmi mo gbàdúrà fún ọ bó ṣe ń ṣe làkàkà tó ń tún gbọ́rọ̀ mi lónìí nínú ìdádúró rẹ nínú ìdúró rẹ tó sì ń dá Ọlọ́run lóhùn tó ń ṣe ohun tó ń ṣe ti Ọlọ́run ní àkókò tiẹ̀ láìpẹ́ láì jìnnà a ó bá ọ yọ̀ ẹ̀rí rẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì yóò tẹ̀ ọ́ lọ́wọ́ láìpẹ́ dúró má ṣe yẹsẹ̀ má pẹ̀yìn dà dúró nínú Ọlọ́run nírú àkókò tí nǹkan bá dúró ṣinṣin ìgbà yẹn lọ́lọ́run fi ń dé ìgbàgbọ́ wọ̀ wò kí ni nǹkan tó ń là kọjá tó dàbí ẹni pé Ọlọ́run ti ẹ̀gbọ́ àdúrà rẹ mọ́ kí ni nǹkan tó ń là kọjá tó dàbí ẹni pé ọ̀run ṣe mọ́ mo gbàdúrà lórúkọ Jésù Kristi Násárẹ́tì ọ̀run kó ṣí fún ọ lónìí. ní àkótán a kò gbọ́dọ̀ sọ ìrètí wa nù ṣùgbọ́n a gbọ́dọ̀ fi ìrètí wa sínú Ọlọ́run kí a sì máa sinmi lé ìfẹ́ rẹ̀. ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹjọ ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yẹn ó sọ kankan fún wa ẹ jẹ́ ká wò ó ní ṣùgbọ́n Olúwa yóò pàṣẹ ìṣeun ìfẹ́ rẹ̀ ní ìgbà ọ̀sán àti ilé òru orin rẹ̀ yóò wà pẹ̀lú mi àti àdúrà mi sí Ọlọ́run ẹ̀mí mi. Praise the Lord. ìyẹn ni wípé alákòótán ìrètí wa inú Ọlọ́run nìkan ni ká fi sí ara ìdáhùn ní àkókò ìdúró wa nìyẹn nígbà tí a bá dá ènìyàn dúró tó ń dàbí ẹni wípé àbí mi ò tiẹ̀ gbàdúrà wọn ni àbí àdúrà mi ò tiẹ̀ gbà mọ́ ni àbí mo ti fọwọ́ lé nǹkan kan ni oríṣiríṣi iná máa ń wá síyàn lọ́kàn nírú àkókò ìpòrúurú ọkàn bí eléyìí ṣùgbọ́n fi ìrètí rẹ sínú Ọlọ́run jẹ́ kí ìfẹ́ rẹ sí Ọlọ́run kó túbọ̀ máa gbóná sí i. tí ẹnìkan náà gbọ́ mi lónìí tó ní ìdádúró ní ọ̀nà kan tàbí òmíràn mo gbàdúrà bó ṣe ń dúró nínú Ọlọ́run tó ń pòǹgbẹ fún Ọlọ́run lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ní kankan láìpẹ́ láì jìnnà a ó sọ fún ọ gbọ́ dúró dé ó ń bọ̀ dáhùn sí àṣẹ rẹ̀ yóò sì ṣe Dáfídì dúró nínú ọ̀rọ̀ rẹ̀ ó sì dúró sínú àṣẹ rẹ̀ ọ̀nà rẹ̀ sì là lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ọ̀nà tìẹ náà yóò là lónìí ẹ jẹ́ kí a gbàdúrà Ọlọ́run ayérayé a dúpẹ́ agbéníga fún ọ̀rọ̀ ìyèyé ògo ni forúkọ yín lókè ọ̀run a ti gbọ́ ẹ̀mí mímọ́ jẹ́ kó tún wa ṣe mo gbàdúrà fún ẹnìkan tó nígbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tó ń gbọ́ láàárọ̀ yìí láti wákàtí yìí lọ gbogbo ohun tá à ń pè ní ìdádúró níwájú rẹ lórúkọ Jésù kó yá kó pòórá bẹ́ẹ̀ lọ tẹ̀síwájú nínú ìṣerere lọ tẹ̀síwájú kó bọ́ sínú ìgbéga rẹ lórúkọ Jésù Kristi Olúwa wa àmín má gbàgbé o fáǹfààní ẹ̀yin tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa bọ́tìnì pupa tá a mọ̀ sí subscribe button gbìyànjú láti bá mi tẹ̀ bí àmì aago yẹn náà yóò tún máa rán ọ létí ní gbogbo ìgbà tí àkọ́tún ètò yìí bá ti ń wáyé rántí láti pín o fún ara mọ̀jẹ̀ alánìkàndájẹ́ o rí wípé òun pín pẹ̀lú ẹlòmíràn lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì nígbà táwọn bá tó pàdé àwọn pàdé láyọ̀ ẹ ṣé àdúpẹ́ o.